Aloye TV, your home of entertainment and education. Kindly click on the subscribe button and turn on the notification bell to get notified whenever we drop a new content like musical videos, short dramas, gist, movies and many more.
Ọlákẹ́mi. One. Admission ni wọ́n wá. Ó lè jẹ́ iṣẹ́ ọlọ́ṣà. Ọmọ bíbí ló ṣòro fún wọn. Iṣẹ́ ọlọ́ṣà ni. Àti ìkọ́lé nira fún wọn. Ó lè jẹ́ iṣẹ́ ọlọ́ṣà. Torí ó wá láti jalè. Láti kó ní lẹ́rù ògọ́lá ni o, ọlọ́ṣà o, iṣẹ́ wọn ò dá. Ẹ máa kú òde o. Owó tán. Mo sì ní ọ̀rọ̀ tí mo fẹ́ lọ sọ. Ṣùgbọ́n lílọ bíbọ̀ àwọn ọkọ̀ àti machine kò ní fún mi láǹfààní. Jẹ́ ká bọ́ sábẹ́ rẹ̀. Wow, this is wonderful. Jesus. Omalele. Right now. God. No, I must have this. I must have this. Wow, wow. Come on. Very good. Very good. Hey, my God. I must have this. I must have this. Hello. Baby. Hello. 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 Oh my God. Yes, baby. Hello. Hi. Okay. No problem. I'll give you my daddy away. Come on. Sọ̀rọ̀ ni. Kí ni wọ́n fi ṣe ẹ́? Àwọn ọ̀gbádùn mi kí ló ṣẹlẹ̀? My God. Tani? Dayo Ayọ̀mídé. Ayọ̀mídé. Mo ń bọ̀, dúró dè mí, mo ń bọ̀. Mo ń bọ̀, just wait. Mo ń bọ̀, just wait. Jọ̀wọ́. Báwo ni Ayọ̀? Kí ni wọ́n ṣe látẹ̀kùn tí mo ti Má bínú, I'm sorry. O máa tó ṣẹlẹ̀. Mo try láti tidy up àwọn kankan tó wà disorganized nílé and mo ṣe àwọn spiritual way àwọn spiritual program kan tán fún mi pé kí n máa attend sí. Ni mo try láti. A lè jọ lọ ṣe náà. Ó máa ní ìdí kó bóyá pé.
Dayo. No. So spiritual program, Elele. I'm sorry. Dayo. I can explain. Oh, so you're like. No, I can explain. Dayo, explain what? I'm sorry, please. I'm sorry. Dayo. No, Ayomide, wait. So you're like this. You know I love you, I will please. never believe you again. No. Okay. Come in. I'm sorry. Come in. Ó sì gbogbo tí mo ti ń bọ̀ sọ wá látẹ̀yìn wá Dayo. So sáwọn pé ò ní bàbá mọ́. Ìwọ nìkan ṣoṣo. Rúwa tó ń wú yìí kò tẹ́ mi lọ́rùn, Dayo. Ìgbà tí mi lè ní wá yìí, mi náà ló gbà tí mi lọ́wọ́ ni mà. Ẹ wò ẹ fọkàn balẹ̀ kò sí nǹkan tó máa ṣe mí. Èmi wà ń gbòòrò gan kò sí nǹkan tó máa ṣe mí. Oh shit. Hello? Yeah, mo ti true. Bá mi control ọmọ yẹn, má jẹ́ kó lọ. Bá mi control ọmọ yẹn kó pàdé nísìn. Dayo. Mọ́mí ẹjọ́ ẹ má bínú, mo ti lápọ̀ tí wọ́n ti ní ẹgbẹ́ má bínú, mo ń bọ̀. Yà mo ti ṣe tán mo ọmọ yìí. Ẹ̀yin ọ̀rẹ́ mi, ẹ lè believe GPA mi látọ̀rẹ́ level mi ti make it now. Nínú ọgbà wa yìí, tó bá fẹ́ gba 3.0 nínú ọgbà wa yìí, ó nídìí láti fi ìyẹn lé floor. Ó túmọ̀ sí wípé wọn náà ti ṣe bẹ́ẹ̀ fáwọn ọ̀gá yẹn. Rárá, ọmọ má bínú. Ó mọ̀ pé ṣe fún mi ṣe fún ọ làwọn ọ̀gá yẹn bá káàkiri ṣá. No, Filizi lẹ̀. Definitely ìwọ náà ti ń ṣe irú. Ìwọ náà ti ń fẹ̀yìn lélẹ̀. Ọ̀gá o. Take down abeg come. I'm fine o. Hey, na all for you. Wá tí Bùnmi ṣá, ó ga go love. Take down mi. Àwọn agbọ̀rọ̀ kan bí ìbẹ̀ni mo dẹ̀ fẹ́ kó bá wa dá sí. GPA mi látọ̀rẹ́ level. O lè believe me tí ní ti náà. So Lizzy wá sọ fún mi ní pé èmi máa ní láti fẹ̀yìn lélẹ̀ fẹ́lẹ́fẹ́lẹ́ kémi tó lè ní 3.0. Gbọ́, ṣé òótọ́ ni? Mi mọ̀ yẹn o. Ọ̀rọ̀ àwọn gẹ̀ẹ́sì ṣá, ṣé ẹ̀yin tí wà níbi bẹ̀yẹn ẹ̀ já rárá. Nǹkan tó ń ṣe ń sìn nìyẹn náà. Nǹkan tó ń ṣe ń sìn nìyẹn. Kí ló ṣẹlẹ̀? Ó yà mí lẹ́nu fún ẹ o. So ìwọ náà pẹ̀lú ọ̀bọ tí wọ́n náà já wúrà. Kí wá ló ṣẹlẹ̀? Ẹ̀yin ṣerú ẹ̀. Nígbà tó tiẹ̀ jẹ́ pé lóṣì kan náà tiẹ̀ jọ ní gbogbo yín. Nǹkan tó fi ẹ kẹ́ sit tight kẹ́ máa kàwé yín. Ẹ máa fi ẹ̀yìn lélẹ̀ káàkiri fáwọn lecturers. Ẹ kàn useless ara yín káàkiri. You better sit tight. Count me out torí pé mi ò sí láàrin wọn o. Bẹ́ẹ̀ kan mọ́ jọ ìwọ ta tún fọ̀rọ̀ lọ náà ló tún sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni. Ẹ lọ kàwé ẹ. Ẹ ṣe. Àwọn ọmọ lọ sí class jàre. Ayọ̀mí, ṣé o mọ̀ ká tí mo rò sá? Mo kàn wo Bídèmí bó ṣe banújẹ́ lẹ́ẹ̀kan yẹn. Mo kàn wá wò pé tí resort tiẹ̀ gan bá dé sí láàrin, ó máa gàgà o. Tèmi, I'm very sure my pass ẹ̀ ṣá. Yíwọ. Hey. Mo promise ẹ pé kò lè pass. Ṣé bí ìwọ àti Bídèmí olódò kan náà nínú? Ìwọ tó ṣe pé olóòdù ayé àtọ̀run ni ẹ. Èmi Táyọ̀. Yes na. Èmi. Òjò ìfẹ́ rẹ̀ ló pa mí. Òjò ìfẹ́ rẹ̀ ló rọ̀ mí lórí. Òjò ìfẹ́ rẹ̀ ló pa mí. Òjò ìfẹ́ rẹ̀ ló rọ̀ mí lórí. Ìwọ lẹni tó kàn mí yọ, ìwọ lẹni tí mo fẹ́. Kò má ṣe lómìíràn mọ́, lẹ́yìn rẹ̀ àfihàn. Ìfẹ́ mi ò má fi mí sílẹ̀ nígbà kankan. Fẹ́rẹ̀ ń pa mí ní gbogbo ìgbà, gbogbo ayé. Kò má sẹ́ni bí rẹ̀ lọ́kàn mi. Ẹni tó kàn mí yàn, ìwọ ni màá tẹ̀lé. Òjò ìfẹ́ rẹ̀ ló pa mí. Olólùfẹ́ mi. Òjò ìfẹ́ rẹ̀ ó rọ̀ lé mi lórí. Ó rọ̀ lé mi lórí o. Òjò ìfẹ́ rẹ̀ ló pa mí. Òjò ìfẹ́ rẹ̀ ló rọ̀ lé mi lórí. Èkùrọ́ làlábàkú ẹwà olólùfẹ́ mi. Ìfẹ́
ẹlẹ́yẹlé nífẹ̀ẹ́ tí mo ní sí ẹ. Nobody be like you in my life. Ìwọ ni màá tẹ̀lé, ìwọ ni màá bá lọ. Má fi mí sílẹ̀ nígbà kankan, olólùfẹ́ mi. Jọ̀wọ́ gbé mi sáyà rẹ títí ayé. Òjò ìfẹ́ rẹ ló rọ̀ lórí ayé mi o. Mi ò gbádùn rárá nítorí rẹ bébí mi. Ìwọ ni màá bá lọ, ìwọ ni màá tẹ̀lé títí ayé, títí láé. Dayo oníṣòro kí ni ìṣòro ẹ sọ ti like obìnrin jù náà kí ló dé it's too much wetin worry now. Well, you said so tó bá sọ bẹ́ẹ̀ o lè sọ fún ẹ pé wẹ́ẹ́ nínú gbogbo ẹ̀bùn tọ́lọ́run fún ẹ̀dá that's the only gift tèmi ní ẹgbẹ́ ọkàn péré tí mo ní nìyẹn but the board of utilize it. Believe me, you are going to hell. What? Hell is free. I'm a bombe bàjẹ́. You understand it? Hell is for everybody. It's for everybody. Ẹni tó bá ti ní interest lè lọ náà. There's a people like you. Kí ló rí? Lórí ẹ̀. Hello.
cherish you so much. Please, can you give me your number? Just. Baby, I really love you. I didn't love you, but I like you. What do you mean? Ṣé torí ọmọ tó ń tẹ̀lé káàkiri campus ló fi ṣe ẹ̀ fún mi? Excuse me. That was your own cup of tea. What was your own business with that? Mind you, ṣé máa gbàgbé láti bá mi mú picture tèmi wá? How is there? You're still on it. Okay now. How far? Go. Bolo wa tẹ́lẹ̀. Mo lọ sọ́dọ̀ pàdé níbẹ̀ yẹn níjà rẹ̀. Okay. Nínú kan tó wá ṣe tó yẹn sí. Assignment tó fún wa yẹn ni mo go through. Me really understand it. Nínú kan tó ṣe tó. Bá mi check it. Bá mi no. Okay. Okay. Don't try that is your freeze. Just put this one to this place. Okay. Add it to this one. Get it. Just add it together and get it. Oh, right. It's true. I can say. So they're good. No. Most of it. You might wait you alone. One more. You might wait you alone. Eh? Let's go to the step. Let's go to the step. She must say on the back. I will do. Ṣé mi lórí ọkọ mi? Màmá ẹ̀. Ó ti jìnnà sí mi jù. Ẹ kàn sọ báyẹn ní màmá ẹ̀ kò easy ni. Látijọ́ Monday títí daṣọ àtọ́dé ni mo máa ń ṣiṣẹ́. Sunday náà tí mo bá dẹ̀ tún ní pé kí mi ṣe mi. Ṣìnà lé àwọn ọ̀rẹ́ mi máa dé wá. Wá gbé mi jáde. Wọ́n á mú mi lọ sí club. A máa lọ ṣe fàájì. Èso ọkọ mi bọ̀. Ó yẹ kó wá time fún mi. Kí n tiẹ̀ máa rí ẹ. Ṣùgbọ́n ọkọ mi. Ọ̀rọ̀ nípa obìnrin tí mo bá sọ láti jọ ó ti tó náà kò dùn mí nínú bọ inú mi dẹ̀ dùn èyí tó gbé wá sílé náà ó gbójú lọ sọ́jà ó wo ohun tó jọ mọ́ mi ẹ̀ ó mọ̀ pé mi ìyá ẹ̀ ò kẹ̀rẹ̀ rárá. báwo ni màá jẹ́ gbogbo lè ń kọ́ pẹ̀lẹ́ ti dé ti dé ọmọ olúwo ni ẹ́. ọmọ dúdú ìlú promotion. ìlú tó ti ń jẹ kà tọkọ tó mú kọyàn gan le kí lorúkọ dájẹ́ ń bẹ̀. nílé Ọláwálé. ok ṣe mí lórí ọláìkan mo tún mú wálé yìí. agboolé Ọláwálé ọmọ bàbá tí wọ́n ń pè ní Timothy Adéadékú nínú. ìyàwó mi ni wọ́n dìde ń sìn before turning by the left kitchen wa lò kò dẹ́ kò sí nǹkan tó fẹ́ tó nínú ẹ̀ tó bá fẹ́ jẹ lọ dáná fọ́pọ̀ ẹ̀. Máa lọ mò ń dúró dèèyàn ni. Why is he not picking my call? Oh, pick up! Oh, that's the reason why I don't like falling in love. Ó ga o. Ṣé pé Dayọ̀ lè ṣe báyìí fún mi?
mo dẹ̀ ti fall in love pẹ̀lú ẹ̀ o. Olúwa, kí ló wá ń ṣẹlẹ̀ sí mi báyìí? What is really happening to me? I don't just understand. Kí ni mo wá ṣe? Ṣé mi ìnáwó ọkọ ní bá àbí kí ni? Wẹ́, Olúwa gba gbogbo ògo. Ẹ kúlé o mama. Ẹ kúlé. Àǹtí ilé ìwé ẹ máa káàbọ̀. Kí ló tún dé o? Ṣé kò ló tán ni àbí yọ̀ o? Mami, ẹ wo, kò sí kankan tó tán nu méjèèjì. Kí wá ló dé? Àwọn student ń farayọ̀ tí àwọn lecturer ní kó kálukú máa lọlé. Wàhálà ẹ̀yàn ọmọléèwé ti pọ̀ jù ṣá. Gbogbo gbàgbà kí ṣáà máa farayọ̀ ti ń school. Mami, ẹ wo wàhálà tí wọ́n nìyẹn. Ẹ wo kí ló wà nù kitchen tèmi ń tẹ̀lé rí jẹ́ because ebi ń pa mí mo ṣe wà yìí gan sef. Mi ò dáná oúnjẹ kankan sílẹ̀ báyìí. Ìwọ náà ti rí pé mo ti múra tí mò ń jáde lọ. Ọ̀rẹ́ mi kan ní pátì, so ibẹ̀ ni mo múra tí mò ń lọ. Mami, ẹ̀yin àti pátì ṣá. Bó wà ni mo fẹ́ ṣe? Ìwọ ọmọdé yóò dá kankan mọ̀ ṣá. Bóyá ló mọ̀ pé torí ti ẹni gbogbo eléyìí tí mò ń ṣe. Because ọjọ́ tí wọn náà bá máa lọ sílé ọkọ. Àwọn tí mò ń bá ṣe lónìí yìí tẹ́lẹ̀ máa ń lọ tí mò ń lọ tẹ́lẹ̀ wò pé èyí oníkìní ni mí. Àwọn ló máa péjú pésẹ̀ lọ́jọ́ tiẹ̀ náà. Mami, ẹ̀yin lẹ́mọ̀, àwọ̀ èmi fẹ́ lọ́wọ́ àwọn kan sì máa jẹ́ nù kitchen. O ṣe dáadáa o baby, o ṣe dáadáa rárá. Mo expect ẹ pẹ̀lú ẹ. This night, mo gbọ́dọ̀ rí ẹ ni. Mo like bó ṣe ń ṣe yẹn, kí ló dé tó ń ṣe báyìí? No. Mi like o ti ń ṣe fún mi o, ń ṣe fún mi gan, mi like ẹ. Ohun tó bá ń gbọ́ ni kó sọ fún mi. Báwo ló ṣe ń ṣe bẹ́ẹ̀ yẹn? Mi like ẹ. Ìyẹn wá ní kí ni? Ìyẹn ò ní mí ní my dear. Ìyẹn ò ní mí ní. Mo gbọ́dọ̀ rí ẹ lálẹ́. Yes, by 6 I must see you. Mo gbọ́dọ̀ rí ẹ. Má sọ yẹn fún mi, mo gbọ́dọ̀ rí ẹ ni. Good. Wá ló ń ṣe báyẹn sí tẹ́lẹ̀. Orí ẹ pé. Ó ṣe. Jọ, má bínú. Màmí sì mi ń pè mí sìn. Màá kọ́ ẹ padà. Just give me 5 minutes. All right, okay. Ó ṣe. Ayọ̀mídé. Ṣó fẹ́ pa mí ni? Ọ̀gá o, ṣé tí mo bá wá flash ẹ láfẹ̀júmọ́ yẹn ò bá kó yẹ kó o pè mí ṣá? Mo ti pè ẹ́ 3 times now, o pick ẹ. Sorry o, mímọ́. I'm sorry. Wo ọkàn mi ṣe ń balẹ̀ nìyẹn. Bẹ́ẹ̀ Ayọ̀mídé, ṣé o mọ̀ pé mo ti compose oníkan sílẹ̀ fẹ́ sá? Orin iṣẹ́ ọ̀fọ̀ ní èlé ó tún lórin. O believe ẹ? Àtọ́. Bẹ́ẹ̀ mo compose in Christian way tó jẹ́ pé tí mo bá ń kọ́ fún ẹ o máa ti like ẹ jù. O fẹ́ gbọ́? Okay. Ìfẹ́ òtítọ́ ni mo ní Ṣayọ̀mídé, èso kò lè ráyè láti yọ lọ́kàn mi. Wow, so nice. Báwo ló ṣe? You like it? Love it. Ayọ̀ mi, ọ̀gá. What are you doing now? Yes, I'm taking my tea. Tea? Just guess. Guess what? You know I'm not good. Just guess, no. My guess. Boya, I will take a breakfast, yes, sir. No. I'm taking my tea and fine.
Okay, I'm preparing tea. Oh, wow. Good. That's nice. Ayọ̀mídé sórí pé ọkàn wa bákan náà ló ṣe rí. That means ọkàn wa ń ṣiṣẹ́ papọ̀ nìyẹn. That's good. So, there. I miss you. I love you, Dad. I miss you too, darling. All right, so later. You can play baby, but I carry. Yeah, hello baby. Hello, kí ló dé tí ẹ ti fojú wá sọ etí workshop mi. Ṣé kẹ̀ ṣe gbàdàgbọ̀n bá sọ̀rọ̀ yẹn ni? Adó kò sí kí tí wọ́n fẹ́ lò lọ́fíìsì ẹ má bí kó wá bẹ́ẹ̀ kó ìbọ̀ wá sí workshop mi náà. Má máa ṣe yẹn fún mi o, má máa ṣe yẹn fún mi, ṣé o ti gbọ́? Wos, wọ́n tiẹ̀ wá mi báyìí. Báyìí ní bẹ́ẹ̀ mọ̀ ṣe àwọn tí yóò tó tó wọ́n kọ́ bá wọn gbọ́ ẹ̀jẹ̀ tó tó gẹ́gẹ́ bí báyìí torí ẹ máa ṣe òkú ìkan náà. You're welcome. Lérí àyẹ̀wò tí a ti ṣe nípa àìsàn tó ń ṣe ọ̀gá ẹ̀. Nígbà tá a ṣe àwọn àyẹ̀wò tí ẹ ká ṣe gẹ́gẹ́ bí iṣẹ́ wa níbí báyìí. A rí pé ọkùnrin ẹ̀ wọ́n ní kidney problem. Kidney? Yes. I need much time because she will get the bad delay in a more results and more consolation. So we only need a human donate to give me a confirm. She understand. I'm ready to read now. She will put the share to anybody. I'm not there for rush. And I'm a needy into my dead donor. So, focus on what you might have seen me continue to not to be share some ọ̀rẹ́ mi kò bá dá kó gbọ́ ìmọ̀ràn mi ò fẹ́ kó donate kidney fún Dayọ̀ mo rò wípé o sì nífẹ̀ẹ́ Dayọ̀ for now kó gbẹ́mi ẹ̀ sílẹ̀ fún Dayọ̀ tí ẹ̀gbọ́n náà tó bá donate kidney fún Dayọ̀ ìjọ tí ẹ ti mọ ọmọ nǹkan tó máa ṣẹlẹ̀ lẹ́yìn rẹ̀ ìmọ̀ràn mi fún ọ ni wípé ló máa fi àdúrà ràn Dayọ̀ lọ́wọ́ tó bá dẹ̀ gbádùn tán ẹ̀ dẹ̀ máa continue ìfẹ́ yín lọ gbọ́ mi dáadáa mo nífẹ̀ẹ́ ló jẹ́ kí n máa sọ fún ẹ má fi kidney rẹ̀ sílẹ̀ Ọlọ́run ní pọ̀ ní kékeré. Ó ṣé ọ̀rẹ́ kò sí nǹkan míì tí mo fẹ́ ṣe nǹkan tó máa favour Dayọ̀ ni pé kí n donate kidney mi fún tẹ̀ ti design mind mi máa filẹ̀ ni there is nothing I can do. Ìwọ sì tó wà níbi àgọ́ love èmi ò tó bá wù ẹ́ gbọ́n gbogbo tí mò ń sọ fún ẹ tó bá dẹ̀ wù ọ́ go ahead. wọ́n nǹkan tí mo máa ṣe nìyẹn jàre. Ayọ̀mídé Ayọ̀mídé. Olólùfẹ́ ni ìwọ lẹni tọ́lọ́run fún mi. Olólùfẹ́ ni ìwọ lẹni tọ́lọ́run fún mi. Ó ṣe tọ́jú rẹ̀ pẹ̀lú ohun tọ́lọ́run fi fún mi. Ó ṣe tọ́jú rẹ̀ pẹ̀lú ohun tọ́lọ́run fi fún mi.
máa dágbé. Kò dára o fún mi láti máa dágbé. Ló ṣe ṣe tó mi fún ọ láti jẹ́ alábàárìn rẹ̀. Owó tẹríba fún ọ. Olólùfẹ́ mi, ìwọ lẹni tọ́lọ́run fún mi. Olólùfẹ́ mi, ìwọ lẹni tọ́lọ́run fún mi. Owó ṣe tọ́jú rẹ̀ pẹ̀lú ohun tọ́lọ́run fi fún mi. Owó ṣe tọ́jú rẹ̀ pẹ̀lú ohun tọ́lọ́run fi fún mi. Ṣèlérí pé màá fi ìfẹ́ mi fún ọ tí ó bá lè tẹríba ìwọ á gbádùn mi kalẹ̀. Olólùfẹ́ o olólùfẹ́ ni ìwọ lẹni tọ́lọ́run fún mi. Olólùfẹ́ ni ìwọ lẹni tọ́lọ́run fún mi. Ó ṣe tọ́jú rẹ̀ pẹ̀lú ohun tọ́lọ́run fi fún mi. Ó ṣe tọ́jú rẹ̀ pẹ̀lú ohun tọ́lọ́run fi fún mi. I love you, my sweetheart. In and out of the season, I will humble myself before you. I love you. I love you. I love you. I will humble myself for you. Olólùfẹ́ mi, olólùfẹ́ mi. Ìwọ lẹni tọ́lọ́run fún mi. Olólùfẹ́ mi. Ìwọ lẹni tọ́lọ́run fún mi. Ó ṣe tọ́jú rẹ̀ pẹ̀lú ohun tọ́lọ́run fi fún mi. Ó ṣe tọ́jú rẹ̀ pẹ̀lú ohun tọ́lọ́run fi fún mi. Láti mo jẹ bó ti fún mi ó sì rẹ̀ rí pé. Má ṣe gbàgbé mi. Olólùfẹ́ olólùfẹ́ mi. Ìwọ lẹni tọ́lọ́run fún mi. Olólùfẹ́ mi. Ìwọ lẹni tọ́lọ́run fún mi. Ó ṣe tọ́jú rẹ̀. Wọ́n ṣe tọ́jú rẹ̀. Wọ́n ṣe tọ́jú rẹ̀. Pẹ̀lú ohun tọ́lọ́run fi fún mi. Wọ́n ṣe tọ́jú rẹ̀. Wọ́n ṣe tọ́jú rẹ̀.
máa fẹ́ bí one question kan. Buena. So you feel life will live for one shot. Like what? Kilo me. Lady kan ó fi kidney rẹ̀ lẹ̀ fún ọkùnrin. Don't let me lie for you. Ṣé bọ́ mọ̀ pé that you're sick? Yes. Ayọ̀mídé now ó fi kidney rẹ̀ lẹ̀. And I think you too you can do it better. Do what? Excuse me. Let me ask you a question. I'm not in mood to talk. You. Excuse me. Bisola. Ayọ̀mídé. Yeah. I hear something. What's up? Wọ́n ló fi kidney lẹ̀ fún Dayo. Kidney. Yes, now answer her. Mo fi kidney fún Dayo. Ìyẹn ṣe wá jẹ́ problem tí yín. After all, Dayo or commission Dayo. Every one of us, you made them know with Dayo fancy man. So, because Dayo ten wo yẹn. Hey, Dayo. Dayo is my life. Dayo is my love. Dayo is everything. Because Dayo ten sọ yẹn. Èmi àti Dayo wá. A jọ jókòó ní tá ti plan. After you service, ọmọ ṣe kí ni? Come. Are you crazy or something? Kí ló ń dá ẹ láàmú? Ọkùnrin la máa pè. As in ó fún Dayo ní kidney. Irú nonsense wo nìyẹn? Baby, ó mọ nǹkan táyé ń sọ o. No. Excuse me. Ìyẹn ṣe wá jẹ́ problem tí yín. Tí mo bá fi kidney ẹ̀ fi Dayo deserve ẹni. Let me tell you. Dayo deserve ẹni tí mo bá fi kidney. Then, he dey blame me because bóyá relationship dẹ́yìn tí ní. Bóyá ọ̀tọ̀ ní bó ṣe máa ń ṣe fún èyàn o, but tèmi o, Olúwa Dayo tèmi. Mo love ẹ̀ pa. Crazy, deep crazy. Let's go. Ayọ̀mídé. Ọlọ́run o. Kí ló máa ń ṣe ẹ̀yin ọmọdé ìbáyìí? Tó ẹgbẹ́ ṣàlàyé kẹ́ máa kìkì ní ìbọn etí tẹ́ ẹ̀ bá sì kìbọn etí yín ẹ̀ tí gbádùn. Ó yẹ kó lè rántí pé kinní yẹn náà ló ṣe àkóbá fún ọmọ wúmọ̀ ẹlẹ́kọ̀ọ́ yẹn fa. Mummy, ẹ̀wọ̀ ẹ̀jẹ̀ má bínú, search nǹkan lórí íńtánẹ́ẹ̀tì ni. Ok. Kí wàá ní kí lè ṣe ẹ̀ tó yẹ kó fún mi? Lórí nǹkan tó ń ṣáàjì lórí íńtánẹ́ẹ̀tì àbí kí ló ló ń ṣe àbí? Ṣé bó yẹ kó sọ fún mi ìsìn pé tó mọ́mí o congrats mo ti rí iṣẹ́ o. Mummy, ẹ wo ọ̀rọ̀ iṣẹ́ yẹn náà ni mú kí n download àwọn nǹkan lórí system ní ẹjọ́. Ó dà kó sí ọ̀nà tó mo ti ń jáde mo lọ sóde ọ̀rẹ́ mi yẹn. Bye. Yes. Alọ́dà. Àmì o. Àgbàdo. Ayọ̀mídé. Oh, wow. Oh, okay. 3 days. Now, wow. Family nǹkan. Thank God. Everybody, mummy àti daddy nǹkan. Kí ló wá sí Ìbàdàn?
Ìbàdàn lèmi àtọkọ mi settle down sí i. Mo ń try láti rí ìjẹ́ gbogbo ẹ̀ bọ̀ nọ́mbà ẹ̀ ò lọ. Ó possible kò ṣe pé tẹ̀gbá ẹ ní fóònù ní fọ́. Kí ló wá ṣe ń bàdàn? Dayọ̀ náà mo wá wó jàre. Dayọ̀. Mo ti pè bíi 3 days ago, mo pick call mi. Mo gbẹ́ wo ló ti rí Dayọ̀ last? Àṣírí bíi 3 months ago. Ọdún òun mo try number láti jẹ tàbọ̀ kò pick ẹ̀. So mo ní kí wọ́n á check ẹ̀. Ọ̀ṣun pé mọ̀ sí ẹ̀kú ṣá. Mọ́mì ta ni? Mọ́mì Dayọ̀. Mọ́mì Dayọ̀. Kí ló ṣe wọ́n? Mo náà ṣe gbọ́ nìyẹn, ó ṣàbọ̀ pé mọ̀ sí ẹ̀kú ṣá. Mo Dayọ̀ ò sọ fún mi. Ó lè try number kó má lọ understand. Mo ṣe gbọ́ nìyẹn. Okay, ó mọ nǹkan tó ṣẹlẹ̀ báyìí. Tí mi bá lọ lẹ́nìí, tó bá possible lọ́la, màá try láti dọ́dọ̀ ẹ̀. Fún mi nọ́mbẹ̀ so that tí mo bá ń bọ̀, I will be able to call you. 08034740389. All right then. Okay. Mama, expect call. All right. Go take care. Why rubbish? Àpò ẹ̀fọn. Is it like proof? All this thing is rubbish. Kájẹ̀ wá jẹ́ pé wọ́n tiẹ̀ wá invite yín láti wá donated àpò ẹ̀fọn fún wa. Where's there? I'm coming. Ẹ káàsán sàn. Rama. Ẹ jọ̀ọ́ Dayọ̀ mo béèrè. Dayọ̀ or Mr. Dayọ̀? Okay, Mr. Dayọ̀. Láti bọ̀. Àtògbómọ̀ṣọ́ ni. Ògbómọ̀ṣọ́. Ẹ jọ̀ọ́ kí ni orúkọ yín? Ayọ̀mídé lórúkọ mi. Ayọ̀mídé? Bẹ́ẹ̀ni. Ẹ fún mi 5 minutes. No problem. Ṣé pé láti bá lọ bá ìṣàlọ́ náà? Láǹbẹ̀, ṣára rẹ̀ yá ṣá. Ẹ di sick ma. Àwọn ìyá ẹ̀ àti bàbá ẹ̀ lábúlé ló sick. What do you want? Ẹ lálejò ma. Àlejò wo nìyẹn láti bo? Látògbómọ̀ṣọ́. Kí lorúkọ ẹ̀? Mi rántí. Mo mọ̀ pé ò ní rántí. Ọ̀jẹ̀ ni ẹ́. Tó ẹ́ kó bá fẹ́ gbowó tàbó fẹ́ jẹun, kò máa rántí. Ní kó wọlé. Ẹ máa wọlé bọ̀. Ẹ pẹ̀lẹ́ àǹtí. Ẹ kú ìrìn. Ṣé dáadáa lè dín? Ṣé kò sí problem? Ká lè béèrè. Ẹ jọ̀ọ́, Mr. Dayọ̀ mo béèrè. Dayọ̀ mi. Kò sí problem wọn, wọ́n lọ bí iṣẹ́. Ẹ jókòó. Àǹtí, kí ni ọ wà yín? Ẹ má wọ̀. Hello, love. Yes, darling. Oh, I have a good message for you. Ayọ̀mídé. Ayọ̀mídé. Mọ́mì, ó tẹ̀ lọ́rọ̀ kan tí mo fẹ́ fi lọ yín. Ṣé kò le? Ìgbà táwọn ń school. Bá mi sọ kíákíá, àwọn èèyàn mi ti fẹ́ẹ̀ dé dákun. Mo ti gbọ́ ní ìgbà táwọn ń school. Ó lọ́rẹ̀ mi kan. So boyfriend ẹ̀ ó ní kidney problem. Ọ̀rẹ́ mi yẹn ó ṣáà donate fún boyfriend ẹ̀ yẹn. Ṣé kí ni? Donate. Fún ọkùnrin? Òkú di méjì ńlé wọn nù.
wàá dáa fún irú ọmọ bẹ́ẹ̀. Ọmọ wo lọmọ òṣì ọmọ játijàti? Àwọn ìyá ọmọ náà wọ́n ti fa abẹ́ jóná. Tí n bá lọ bí irú ọmọ bẹ́ẹ̀, ládùúrú owó iléèwé yíyún, ládùúrú wàhálà téèyàn ṣe lórí ọmọ. Àwa tún lọ donate nǹkan kan fọkùnrin tí ò ṣe bá kú. Ọmọ lásán ni. Tó bá jẹ́ èmi ni mo bá bí irú ọmọ bẹ́ẹ̀, tí mo bá gbà mú báyìí, tí n bá bò bí ìgbà tí ìta bá bu ẹyìn báyìí, yóò pẹ̀lú ayé wo lòun wá ẹ̀. Dúró Ayọ̀mídé o. Àbí ìwọ ni tó ń pẹ̀pẹ̀ fún mi? Trust me, mi lè ever ṣe irú ẹ̀. Orúkọ tèmi ni ṣe mí lóore. Ayọ̀mídé lórúkọ. Iṣẹ́ gbẹ́nàgbẹ́nà tí wọ́n pè ní carpenter àti iṣẹ́ furniture iṣẹ́ yìí. Àná yẹn mo wá gbàṣẹ́ kan lọ́wọ́ màdá mi nítorí mi mo bá wọn ṣe iṣẹ́ tó jọ mọ́ṣẹ́ furniture ní gbogbo hospital. Bí ijọ́ wo lè máa kó bí báyìí? Dókítà náà máa discharge mi lẹ́nu. Ṣé wọ́n ti fún yín bí mi? Ẹ má bínú àti tí ẹ bá máa bóyá kí n bá ní àtẹ̀sí dọ́kítọ̀. Oh, understand. Àbí ṣé bí mo ṣe ń sọ̀rọ̀ yìí ó rò pé bóyá mò ń dá padà dàbí. Mi ò believe mi, ẹ ń ṣeré mi. Ó ní mo ṣe ń kọ́ lóhun parẹ́. Ṣé o rí pé kì í ṣe ọba nìkan ni wọ́n máa ń kúwò ní orí pétò àmọ́lé òṣì fọ́ba tí ò ló lórí láàfin. Ẹ mọ̀ nǹkan tó ṣẹlẹ̀. Ṣé tí n bá ẹ̀bùn tí n bá ti ọwọ́ bọ̀rọ̀ yìí tó bá dé wà successful? Ṣé fi ń dá mi ní pé kì í ṣe bẹ́ẹ̀ ṣe máa ń ṣe àwọn ẹ̀yẹ yìí ta lè ṣe máa ṣe lé? Èyí ìyàtọ̀ ọ̀tún lónìí àjàbàbà ogun mọ́dẹ̀dẹ̀. Èmi gbogbo tó ń wò fún mi. Bí mo ṣe fojú kan wọ̀nyí, mo fọ́ tán mi pátápátá. Ọ̀pọ̀ mo ti wá ṣùgbọ́n dókítọ̀ ṣùgbọ́n mo rí i pé dókítọ̀ ló ń sọ̀rọ̀ mi ní báyìí. Àwọn àwàdà tàbí àwọn àpárá tá a máa ń ṣe láàrin ara wa ló fọ̀rọ̀ mi pè ṣùgbọ́n mo rí i pé ìwọ ń ṣe àbí àìsàn ni ọ ewúro sí wàá ṣọlẹ̀ rẹ̀ wàá dẹ̀ wàá fi yí ogun. Wọ́n kò ṣe bẹ́ẹ̀ mo promise yín pé màá ṣe bí ẹ ṣe lórí lọ and ó lè máa tẹ̀lé. I'll talk to her. Trust me. Thank you. Ọ̀nà àfún wa ṣe shake. Mr. Shemilori tí èmi mọ̀ ọ́ wọn kì í ṣe yẹn. Ẹni tí mo lè fọwọ́ sọ̀yà fún yín ní Mr. Shemilori. Ṣẹ́rí látìgbà tèmi ti mọ̀ wọn nígbà tó ń gbà mí sí iléeṣẹ́ yìí ṣùgbọ́n wọ́n gba èmi náà ní Mr. Shemilori kan ti máa ń bá wọn ṣiṣẹ́ kí n tó débi. And mi ìdẹ̀ lérò pé wọ́n gbé dúdú ní funfun rẹ̀ fún iléeṣẹ́ yìí. Mi ìdí faith female. Kí n jẹ́ pé tí à ń bá sún èdè tẹ̀tẹ̀. You can proceed with it. Proceed? Yes. Even can you know what the best one is? You want to be by because lórí ọ̀rọ̀ yìí doctor wants to ban this a lot. Ṣùgbọ́n kò ní bẹ̀rẹ̀. Ṣé tó yẹ kí ẹ tún máa advice lórí ọ̀rọ̀ yìí? I don't think this can work out. I don't think so. Ṣé ẹ̀yin ò mọ̀ pé quitter never win? Ṣé ẹ̀yin fẹ́ quit at this moment ni? Ẹ ti fi ẹ that one is experience, part of experience in life. Ẹ lè sọ pé bí atúní kan ti ṣẹlẹ̀ sí yín ká lọ pé fẹ́ quit. Ẹ ní ìdè madam. Ẹ mọ̀ pé òkú kì í rú káwa rò no matter how it is. Ẹ máa ní láti gbà pé yẹn ó ti di àfihàn yín. Ẹ máa continue pẹ̀lú life yẹn ni. Ṣé ti gbọ́ madam? Just try this man. Mo nígbàgbọ́ mo lè fọwọ́ sọ̀yà pé ẹ lè regret it. Ẹ lè regret it. Just try it. Yes. I believe in God. Just try. Try, okay? This way.
ọmọ ìlú wo ni ẹ máa jà. mo gbé ìṣẹ̀lẹ̀ mọ́. Ọmọ agboolé wo ni. agboolé lágbẹ̀dù ni. Kí lorúkọ dádì ẹ. oyè nírọ̀rin mọ́. Ó máa pe mọ́mí ẹ̀ sìn ọ̀dọ̀ mi ni wàá sùn. Máa pè wọ́n jọ, máa pè wọ́n ọ̀dọ̀ mi ni wàá sùn lẹ́nu. Màmẹ́, for the first time. Ṣé mi lóore? Ó tún ti bẹ̀rẹ̀. Màmẹ́. Jọ, máa fún yín 3 days láti fi ọ̀wé jù. Gbogbo tẹ máa ná tẹ máa lò, ẹ máa wò rí. Sọ fún mọ́mí kan máa wò rí. Màmẹ́. Owó tí bàbá ẹ̀ fi kalẹ̀ fún mi ò fi pọ̀ jù. Mi wá ní suggestion kan. Jẹ́ ń gbọ́. Suggestion yẹn wá yọ sí mi lẹ́mìí. Mi á lè bí màmẹ́ tó bá lọ bí ìbejì fún mi nǹkan. Aya mi gbé bàjẹ́. Màmẹ́. Tún sọ mi jọ. Màmẹ́ tí Ayọ̀mídé bá lọ ṣe báyìí tó bí mẹ́rin. Ẹyin re, mo lẹ́yìn. Màmẹ́. Mo wà ń bẹ̀ fún. Káwá pé ó wá ṣe báyìí lẹ́ẹ̀kan náà ó lọ bí méje fún mi nǹkan. A ní kó máa pamọ́ kalẹ̀ fún mi, ó mọ̀ kó pọ̀ lọ́wọ́ mi ni. Tó bá lè bí 24 ọ̀gbọ̀n mo láì. Ìjọ́rí ń sè ìgbà tí mi ń bẹ́ aṣọ tó kọ̀ọ̀kan ti kọ̀ tí mi tún bá aṣọ ó tún kọ̀ ti kọ̀. Kò mọ ẹni kò mọ̀ fún mo bá ní ẹni ó bá lọ́la ní ẹ̀. Ìgbéyà ló ṣe mọ̀ pọ̀. Ǹjẹ́ ṣe bẹ́ẹ̀? Ó fẹ́ sọ pé òun ó bá yá tó bá ti parí wedding báyìí wọ́n ní mú yín Amẹ́ríkà lè ti mọ̀ lọ ṣe. Ọkọ mi fọkàn balẹ̀ tó bá ti ń wọ Ọlọ́run báyìí. Màmí pé kí mi jókòó ti yàwó. Mo láìkẹ́ bẹ́ẹ̀ kan tí mo ti ń wá lápọ̀jọ́ ló ti pẹ́ ní Ọlọ́run nípa ẹ̀yin méjèèjì lórúkọ Jésù. Dáàmọ́lá ìwọ àbí ó ṣe bí ó lè sá lọ àbí ó dẹ̀ mọ̀ wọ́n pé gbogbo ojú mi all over the network àbí ìwọ ọ̀gbẹ́ni reality yìí o ò ń ṣe bí ti kàtọ́. mi ò fẹ́ lọ sọ́dọ̀ babaláyé yẹn lọ́sọ̀ ọ̀bẹ. ilé kọ́kọ́ jáyà ìjà má gbìyànjú wá jù ọmọ mo sọ fẹ́ pé mi ò lówó lọ́wọ́ a sọ pé o ní síbẹ̀ ṣáà tó kọ́ lọ àwọn àtúntọ́jọ́ rẹ̀. torí pé wà lówó lọ́wọ́ sí àwọn náà fi ta ọmọ wa ní àbíkí a lè fi ọmọ yìí náà kí gbogbo nǹkan fún síìmù gbàgbé o. mi ò ní kó gbóyin lọ sọ́dọ̀ babaláyé mo kàn sọ fún ẹ pé kò jẹ́ ká play game tó jẹ báyìí ká máa fi lówó ká máa fi maintain. ìṣòro oyún náà yẹn èmi mo ní 7 months ẹni. I don't know him. Nuisance ni bọ̀bọ̀ yìí. èmi ni nuisance àbí lórí tí n bá wà ẹ̀ bẹ́ẹ̀ ó dẹ̀ mọ̀ mí o ó mọ̀ mí o Dáramọ́lá. àmì ọmọ ẹ̀ máa fẹ́ rú bọ̀bọ̀ yìí mi ò lè fẹ́ o. àkókò tó mú mi bẹ́ẹ̀ oṣù méje ìwọ ní oṣù méje aṣọ mi gbogbo ní kò tẹ̀ ti dábàá mi ṣe wọ̀nyí. èmi à ń sọ ìwọ àbí ni mo drive mọ́tò ẹ̀ pé kò láìsẹ̀ kò kí spana kò dé kò kán dànù kí ló wá ké níbẹ̀. sórí wọn tiẹ̀ nítorí mo ṣe sọ fún ẹ. mi ní lọ. sórí tí n bá wà ní tó gbé sí yẹn ọlọ́ngbọ́n ò ní láìka rẹ̀ níṣólé bí mo ṣe sọ fún ẹ. ọ̀gbẹ́ni fọ̀rọ̀ lẹ̀ fat nìyẹn. ládùúgbò tí mo ṣe fún ẹ pẹ̀lú bí mo ṣe ṣe no má jà mí etí obìnrin ni òòlù àná wẹ̀. leave me alone. Wo tí mo fi ìfẹ́ nú mi tí mo fi sọ́ra mi dá. Mo wọ ẹbí ọlọ́ṣà, mo gbébé sí ayé ọlọ́ṣà, ìgbà tó lọ́ṣà kó mi lẹ́rù lọ. Ẹ̀kọ́. Pẹ̀lú mi ṣe pariwo. Láti kò ní lẹ́rù kò jọ lọ.
sórí gbogbo ìdí ayé tí èmi àti Dayọ̀ rẹ̀ tá a fi ìgbé ayé wa ṣe. À ń gbé ìgbé ayé bí ẹni tí ò ní kú lọ́la. À ń fi ìgbé ayé wa gbé ìgbé ayé jàtijàti ní gbogbo ìgbà. Bí ká mú ṣìgá, ọtí, igbó, ìrédìò àti oríṣiríṣi ìlú wa. Ká tún lè wọ́n sọ̀tọ̀ lẹ́nu. Ṣé bí bíjì àti ọ̀rẹ́ rẹ̀ wà? Ìpètè tí olú tó sì gbé ní ara ìjọ kan. Mo fọlọ́run bí ọ. Páyò wa jágbàjàgbà èyí tèmi àti ẹ̀ ń wù látẹ̀yìn wa láti ibi ayé à ń mutí, à ń mu ṣìgá, à ń rìnjẹ òru, à ń kó bẹ̀rẹ̀ kó dára. Jọ́ tó lọ lọ́rùn. Mo fẹ́ kó fàyè rẹ fún Kristi, kó gba Jésù Kristi lólúwa tó olùgbàlà rẹ. Ìrònú fi ọ̀rọ̀ mi rẹ́rìn-ín, kò ní dáa tọ́jọ́ pé tí pè bá dún ní ìlérí Ọlọ́run lọ́dọ̀ bàbá jọ Dayọ̀. Ẹbí ẹ̀kọ́, ṣé ìdájọ́ sọ fún mi pé ìwọ mọ́ ẹlẹ́ṣẹ̀ ló ní ìsìn àná? Dayọ̀, Bíbélì sọ wípé ẹnikẹ́ni tó bá ríra rẹ̀ ní ẹlẹ́ṣẹ̀ tó sì jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ rẹ̀, olóòótọ́ àti olódodo lọ́lọ́run láti dárí ẹ̀ṣẹ̀ jù wá àti wípé Bíbélì sọ pé mo àtijọ́ ti kọjá lọ, kíyèsí ohun gbogbo sì ti tuntun. Ọlọ́run ti dárí ẹ̀ṣẹ̀ jì mí, mo sì mọ̀ pé mo wà lóòkan ọ̀yà Ọlọ́run láti ṣe ohun rere fún mi. Ẹbí ẹ̀kọ́ ṣọmọ ṣùgbọ́n tí mo sọ ẹbí ẹ̀kọ́ ṣé bẹ́ẹ̀ ni mo wẹ̀ wá tí mi bá wẹ̀ wá mo ní máa sọ rọ́bìsì fún mi gbogbo dábàá da ọ̀rọ̀ tó ń bá mi sọ sí kò ní máa sọ má bínú tó bá tó lẹ́sẹ̀ mi bí kò gbé dẹ́dẹ́ sọ́jọ́ Dayọ̀ Dayọ̀ mẹ́rin ní wẹ̀ wá. Jésù, mo sì fi ayé mi fún Jésù ní ẹ̀bùn rẹ̀ lórí. Ọ̀pọ̀ lọ́mọ ilé ìdí ayé ẹ̀ṣẹ̀ yìí. Onísùkútó, Ọlágọ̀ọ̀bẹ̀, Ọ̀túnlá Kaduna, bẹ́ẹ̀ ni ọjọ́ ayé rẹ̀ sì ń ká. Ọ̀tọ̀lọ́kùnrin tá a máa rí lọ́la, ọ̀tọ̀ mìíràn tó gbọ́ ní ọ̀tún. Sódì ìgbà tí wọ́n sọ di adájọ́ apẹ̀rẹ̀. Ọkùnrin olóore kankan tí wọ́n fẹ́ ṣe. Jòhánù orí kẹwàá, ẹsẹ̀ kẹwàá. Pípín olè ké wá. Bí kò sí láti jalè, láti pa àti láti pa. Bẹ́ẹ̀ ni ọ̀gọ̀ọ̀rọ̀ ọkùnrin tó ń bẹ nísinsìnyí wá láti jẹ ẹ̀mí obìnrin ní o. Ó lè ogbó tí Ọlọ́run dá sí ayé yìí. Ṣé bí wọn kò ṣe máa lo ayé rẹ lò? Àbí ó gba Jésù Kristi Olúwa tó ń gbàlà rẹ? Ṣé ó gba Jésù Kristi Olúwa tó ń gbàlà rẹ? Àbí ó tún máa tẹ̀síwájú nínú ẹ̀ṣẹ̀? Gbàdúrà fún mi.
Drop your comments, like and share this video, and don't forget to subscribe to this YouTube channel. Aloye TV, your best entertainment hub.